Pastor Adeboye ẹ sì bẹ̀rù Ọlọ́run, ẹ sì bẹ̀rù Ọlọ́run, ẹ sì bẹ̀rù àtisùn. Ẹgbọ́n kan dáàdì sọ, ẹgbẹ́ dáàdì. Similar years ago, we were having breakfast, and we have a pot in which we made tea. I think, if I remember correctly, there are 5 cups in that pot. My wife and I. Usually is the one who will finish his first 2 cups, who will get the final one. So I took 1 cup, she took 1. I took 1, she took 1. And I picked the pot to take the 3rd one. And the pot was empty. I looked at her. I couldn't remember when she took the 3rd one. What happened to my tea? And I heard the voice of the Lord, loud and clear. I said, son, when you prayed, you invited me to join you. Some of you don't know why I call him Daddy. Ilé máa ga o. Pastor Adeboye ẹ sì bẹ̀rù Ọlọ́run, ẹ sì bẹ̀rù ọjọ́ àtisùn. Ẹ wá dúró táwọn pásọ̀ yín pa. Wọ́n láwọn àti ìyàwó àwọn fẹ́ mu tíì. Ó wá jẹ́ 5 cup. Àwọn máa mu 2 cup, ìyàwó àwọn náà máa mu 2 cup. Wọ́n wá ní kọ́ọ̀pù ẹlẹ́ẹ̀kẹta. Ipe kí ni o, àwọn ẹni tó yẹ kọ́kọ́ parí 2 cup yẹn, òun ló máa mu tí ẹlẹ́ẹ̀kẹta. Wọ́n wá ní àwọn kọ́ mu méjì yẹn tán. Àwọn wá ní káwọn gbé tí ẹlẹ́ẹ̀kẹta. Àwọn wá rí pé ó ti wà empty, kò sí nǹkan bẹ́ẹ̀ mọ́. Oníṣàdédé làwọn kan gbóhùn látọ̀run. Ọlọ́run nìyẹn o. Ọlọ́run wá bá ń sọ̀rọ̀ pé ṣe bí wọ́n lo ṣàdúrà gbà tó fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa mutí. Ipe kọ́lọ́run wá jọ yín. Pé òun ti jọ yín, òun ti mutí nìyẹn. Ọlọ́run bá tó dá gbogbo ayé. Ó mu jẹun. Ẹ̀yin náà ẹ wo nǹkan tẹ́ ti ń qualify Ọlọ́run yín. Àbátì pẹ̀ tẹ́ ń parọ́. Ẹ̀yin gọ́fúnra yín mọ̀ pọ̀lọ́ lẹ́ ń pa. Méjì ò lè pàdánù rọ. Tẹ́ntí bá ń parọ́, tẹ́ntí tá máa ń parọ́ fún bá ń parọ́ fún. Ìwọ tó dá ń parọ́, àmọ́ kó ń parọ́. Ẹ ń fi pé Ọlọ́run jẹun, Ọlọ́run tó dá gbogbo ayé, Ọlọ́run tó dá ọ̀run tí ò ní sùn. Ọba tí ò ní kú láéláé. Ọlọ́run tó dá ikú tí ò ní kú. Ẹ ń sọ pé Ọlọ́run balẹ̀kẹ́lá ó mutí. Ẹ bẹ̀rù Ọlọ́run yín pásítọ̀ yìí. Òun sọ pé àwọn bíbí yóò tẹ believe gan náà. Wọ́n kọ́ mọ́ máa parọ́ fáwọn èèyàn torí pé wọ́n mọ̀ pé Christianity sọ̀nà. Àwọn top pastor yín nìyẹn o. Adeboye, Oyedepo, Kumuyi ní Nàìjíríà, Oya Kilome, gbogbo wọn top pastor yín nìyẹn. Gbogbo wọn ló wá ń pa irọ́. Kò wá sẹ́nìkan tó parọ́ ní gbogbo wọn. Láǹbà oríṣiríṣi ni. Ẹ wá list àwọn àfáà tó wà tó ń parọ́ fáwa tó jẹ́ top àfáà ní Nàìjíríà. Ẹ list wọn kẹ̀dẹ̀ wá sọ̀rọ̀ tó ń pa fún wa. Ẹ jẹ́ ká gbọ́. Èmi ò sì kórìíra yín o, mi ì dẹ̀ máa post eléyìí nítorí pé báyà mi ò bu ẹ̀sìn kankan rárá torí pé ẹ̀yin lẹ́ ń ṣe kíni lẹ́ máa bá ti rí fídíò àwọn afárá báyìí àwọn tó jẹ́ pé kíni ẹ sáré máa post ẹ máa bú wọn, ẹ máa bú Islam. That is the main reason why tẹ́lẹ̀ fi ń post àwọn pastor yín. Ẹ wà àfàgbà tí àfàgbà kan jáde tó sọ pé ẹ sọ fún màálù pé ẹ sọ fún màálù pé ẹ tó bá fún màálù pé ànábì ti kú. Ẹ wá àdúrà àwọn èèyàn tó jáde láti ṣe content. Ọdún náà àtàjẹ́ mùsùlùmí ga condemn kan yẹn pé òun ló ń sọ wòlòwòlò tó kù kì í ṣe pé ó wà ní ẹ̀sìn wa. Ṣùgbọ́n ẹ̀yin ẹ ní bú ẹni yẹn mọ́, ẹ máa lọ mẹ́sìn ẹ máa sọ pé Islam ló kó wọn bẹ́ẹ̀. Can you imagine? Tẹ́yìn bá jáde wá sọ̀sọ̀kúsọ ẹ ní bú ẹni yẹn mọ́, ẹ̀sìn lẹ́ máa bú. So that is the main reason why tèmi náà fi jáde pé tápé bẹ́ẹ̀ lẹ́fẹ́ sùn sí àwọn pastor yín ló ṣòfò jù nínú irọ́. Tẹ́tí àwọn top pastor yín òun ni wọ́n ní ẹ mo ti post láti last week. Mi dẹ̀ ó sì kún díẹ̀ mo tẹ̀ post wá bí 2% out of 100 nínú àwọn tó wà lọ́wọ́ mi. Mo tẹ̀ post 2% out of 100. Ẹ̀yin náà ẹ wò bílẹ̀ ṣe kún 2% ẹ bó ṣe pọ̀. Ẹ wá list àwọn àfáà tiwa tó ń pa rúrọ́ yìí. So ti yé ẹ dẹ̀ má sọ fún mi pé kíní ẹ̀yin lẹ bẹ̀rẹ̀. Tẹ́ bá tó stop láti máa bú ẹ̀sìn wa, tẹ́ bá tó stop láti máa tánẹ́sì wa, ìgbà yẹn làánà tó máa stop láti máa post àwọn ẹ wo ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ẹ̀yin mùsùlùmí jẹ́ bá pín fídíò yìí ká jẹ́ kọ́ni dáadáa. Àwọn pastor wọn ló ń pa wítìwítì rọ́ yìí o. Then ẹ̀yin tẹ́ wọ́n sọ pé Adépọ̀jù ló bẹ̀rẹ̀ Adépọ̀jù Akádépò àwọn kọ́ ló bẹ̀rẹ̀. Àwọn wọ́n ṣe celebrate 30 years ni tó ti yé. Meanwhile mo ti máa ń sọ àwọn èèyàn tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ for over 400 years tó ti ń tọ́ ọ̀bọ̀ ẹ̀sìn wa tó ti ń kọ ìwé ní oríṣiríṣi nípa Islam tó ti ń ṣe tó ń tú Al-Qur'an àwọn àṣìtìkútù kí ló kan Christian pẹ̀lú kó máa lọ translate Al-Qur'an ó ń lọ translate Al-Qur'an. That is Reverend Father Samuel Coe ó translate Al-Qur'an sí Yorùbá, ó translate Al-Qur'an so ti yé ó wá lọ ń yọ Allah kúrò bí wọ́n fi Jesus síbẹ̀ ó lọ ń fi Trinity sínú Al-Qur'an. Can you imagine torí pé ó jẹ́ evangelist so ti yé kí ló kan Christian pẹ̀lú kó máa lọ tú Al-Qur'an wa so ti yé àwọn nǹkan tí àwọn àfáà tiwa náà ró lélẹ́yìí táwọn náà fi ń jáde táàkàdé fi bẹ̀rẹ̀ pé ẹ ti fẹ́ bá ẹ̀sìn yìí jẹ́ o wọ́n fi ń jáde kéde kó bá mùsùlùmí akọ́ bẹ̀rẹ̀ o ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ so ti yé.